Oyèbámíjí ti ké sí gómìnà Adeleke láti kìlọ̀ fún àwọn èèyàn rẹ̀ láti yéé ṣe ìkọlù sí àwọn aláìmọ̀kan nípa òṣèlú. Ó ní wọ́n ṣe ìkọlù sí àwọn èèyàn nílùú òun. Ọmọ wa ní Davido, ilé ní ìpínlẹ̀ Edo jẹ́ fún un, ó sì lórí ọ̀fẹ́ láti wá nígbà tó bá wù ú. Ìjọba ìpínlẹ̀ Edo ló ṣàlàyé bẹ́ẹ̀ lẹ́yìn ìròyìn kan tó gbòde pé ìpínlẹ̀ Edo ti dèwọ̀ fún Davido. Olùdíje ẹgbẹ́ òṣèlú APC nínú ètò ìdìbò gómìnà tó kọjá ní ìpínlẹ̀ Ọ̀ṣun, Oyèbámíjí pàdé pọ̀ pẹ̀lú ààrẹ Tinubu fún ìgbà àkọ́kọ́ lẹ́yìn tó lulẹ̀ nínú ìdìbò gómìnà ìpínlẹ̀ náà. Olú iṣẹ́ mi fún àwọn ẹgbẹ́ òṣèlú alátakò nínú ọ̀rọ̀ òṣèlú tó wà ń tà báyìí ni láti dá wàhálà sí wọn lágbádá kí n sì mú ìnira bá wọn. Nyesom Wike ló ṣàlàyé bẹ́ẹ̀. Ọ̀gá àgbà ọlọ́pàá Nàìjíríà ti ṣàlàyé èsì tó yanilẹ́nu tí bàbá ọ̀dọ́mọkùnrin kan fọ̀ nígbà tí wọ́n mú ọmọ rẹ̀ pẹ̀lú ẹgbẹ́ òkùnkùn pẹ̀lú bó ṣe ní kí wọ́n lọ pa á. Kúnlé Afod ti jáde bẹ̀bẹ̀ ìrànwọ́ fún àgbà òṣèré fíìmù àgbéléwò Ọ̀pẹ̀bẹ́ lórí ìṣòro àìsàn tí wọn ò tí ì lè sọ pàtó orúkọ rẹ̀ tàbí ohun tó fà á. Ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà tẹ́lẹ̀ rí Olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́ pàdé pọ̀ pẹ̀lú alákòóso ìgbìmọ̀ àwọn orílẹ̀-èdè ẹkùn Áfíríkà láti jíròrò nípa àlàáfíà ẹkùn Áfíríkà. Isaac Fayose ti bu ẹnu àtẹ́ lu Adeleke. Ó ní ó ń lẹ̀dí àpò pọ̀ mọ́ àwọn ọ̀daràn tó ṣe ìkọlù sí àwọn èèyàn tó gbẹ̀mí èèyàn 29 nítorí rẹ̀ ṣáájú ìdìbò gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun. Olórí Olúwaṣìndáráyọ̀ nínú Ayé Tèmi ni oníròyìn yìí. Ẹ gbọ́ àtúpalẹ̀ àwọn ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Ẹ káàbọ̀ sí ìkànnì Drive TV. Fún ìgbà àkọ́kọ́ ẹ gbìyànjú láti like, share, subscribe kẹ́ ẹ lè máa gbádùn wa lóòrèkóòrè. Oyèbámíjí ti ké sí gómìnà Adeleke láti kìlọ̀ fún àwọn èèyàn rẹ̀ láti yéé ṣe ìkọlù sí àwọn aláìmọ̀kan nípa òṣèlú. Ó ní wọ́n ṣe ìkọlù sí àwọn èèyàn nílùú òun. Olùdíje sí ipò gómìnà lẹ́gbẹ́ òṣèlú All Progressives Congress APC nínú ìdìbò gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun tí ó ṣẹ̀ṣẹ̀ parí, Bọ́lá Oyèbámíjí ti ké sí gómìnà Adémọ́lá Adélékè láti kìlọ̀ fún àwọn alátìlẹyìn rẹ̀ pé kí wọ́n má ṣe kọlù àwọn aráàlú tí kò mọ nǹkan kan ní ìpínlẹ̀ náà mọ́. Oyèbámíjí sọ èyí fún àwọn akọ̀ròyìn ní ilé ààrẹ lẹ́yìn tó pàdé pọ̀ pẹ̀lú ààrẹ Bọ́lá Tinubu. Ó sọ pé ní òwúrọ̀ ọjọ́ Ẹtì nǹkan bí ènìyàn 5 ni wọ́n kọlù ní ìlú rẹ̀. Ó sọ pé mo fẹ́ gba gómìnà nímọ̀ràn pé ó ṣe pàtàkì kí ó bá àwọn ènìyàn rẹ̀ sọ̀rọ̀. Ìwà ipá ń ṣẹlẹ̀ sí àwọn ènìyàn wa kò sì dára rárá. Ó yẹ kí ó bá wọn sọ̀rọ̀ kí gbogbo wa lè ní èrò kan náà. Kódà ní òwúrọ̀ òní nǹkan bí ènìyàn 4 tàbí 5 ni wọ́n kọlù ní ìlú mi. A ti sọ fún àwọn agbófinró àti àwọn aláṣẹ ààbò nípa àbájáde ìdìbò náà. Oyèbámíjí tẹnumọ́ pé ẹgbẹ́ òṣèlú APC sì ń ṣe àyẹ̀wò lórí àwọn àbájáde ìdìbò náà àti pé wọn yóò kéde ìpinnu wọn fún gbogbo aráàlú láìpẹ́. Daily Post ròyìn pé Oyèbámíjí pàdánù ìdìbò gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun sí ọwọ́ gómìnà Adémọ́lá Adélékè, ẹni tó díje dupò lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú Accord Party. Ọmọ wa ní Davido, ilé ní ìpínlẹ̀ Edo jẹ́ fún un, ó sì lórí ọ̀fẹ́ láti wá nígbà tó bá wù ú. Ìjọba ìpínlẹ̀ Edo ló ṣàlàyé bẹ́ẹ̀ lẹ́yìn ìròyìn kan tó gbòde pé ìpínlẹ̀ Edo ti dèwọ̀ fún Davido. Ìjọba ìpínlẹ̀ Edo ti ṣàlàyé pé gbajúgbajà akọrin ni David Adeleke tí ọ̀pọ̀ èèyàn mọ̀ sí Davido lómìnira láti bẹ ìpínlẹ̀ náà wò. Ó sì tako ìròyìn kan pé wọ́n ti fòfin de Davido láti wọ ìpínlẹ̀ Edo. Kọmíṣánná fún ìròyìn àti ètò ìjọba Kazeem Afegbua ló sọ èyí nínú gbólóhùn kan ní ọjọ́ Ẹtì. Ìwé ìròyìn kan lórí ayélujára ti sọ pé ìjọba ìpínlẹ̀ náà ti fòfin de Davido láti wọ Edo, ṣùgbọ́n Afegbua ṣàpèjúwe ìròyìn náà gẹ́gẹ́ bí irọ́. Ó sì sọ pé ìjọba náà kò ní ìbáṣepọ̀ kankan pẹ̀lú ohun tí ó pè ní ìwà búburú àti ìwà àbùkù bẹ́ẹ̀. Gẹ́gẹ́ bí gbólóhùn náà sì sọ, àwọn ọ̀tá wa ti tún bẹ̀rẹ̀ sí ṣe iṣẹ́ wọn. A kò fòfin de Davido láti wọ ìpínlẹ̀ Edo. Ẹni tó kéde irúfẹ́ ìròyìn bẹ́ẹ̀ jẹ́ ọ̀tá ìpínlẹ̀ Edo, ẹni tó ń ṣe àgàbàgebè àti ẹlẹ́tàn. Ìjọba ìpínlẹ̀ Edo ń yọ ara rẹ̀ kúrò nínú irú ìwà búburú àti ìwà àbùkù bẹ́ẹ̀. Ó sì fẹ́ kí gbogbo ènìyàn mọ̀ pé ìpínlẹ̀ Edo jẹ́ ilé fún gbogbo ènìyàn láìka ohun tí wọ́n gbàgbọ́, ẹgbẹ́ òṣèlú tí wọ́n fẹ́ràn, ìbáṣepọ̀ wọn tàbí ìbáṣepọ̀ òfin wọn sí. Ó tún fi kún pé bí Davido bá fẹ́ ṣe eré orin ní ìpínlẹ̀ Edo lọ́jọ́ iwájú, inú ìjọba ìpínlẹ̀ náà yóò dùn láti bá a ṣiṣẹ́ pọ̀ àti láti ṣe àjọṣepọ̀ pẹ̀lú rẹ̀. Kọmíṣánná náà sọ pé gómìnà Monday Okpebholo jẹ́ ẹni tó mọ̀ bí a ṣe ń bá àwọn
oríṣiríṣi ènìyàn àti àwọn tí wọ́n ní èrò tó yàtọ̀ síra wọn gbé pọ̀ ní àlàáfíà. Ó ṣàpèjúwe Davido gẹ́gẹ́ bí ọ̀kan lára àwọn ọmọ rere àti olókìkí tí ìpínlẹ̀ Edo bí. Ó sì ṣàkíyèsí pé ìyá rẹ̀ jẹ́ ọmọ bíbí Edo. Afẹ́gbọ́à sọ pé Davido jẹ́ ọ̀kan lára àwọn ọmọ wa olókìkí, ẹni tí ìyá rẹ̀ jẹ́ ọmọ ìpínlẹ̀ Edo. Ó jẹ́ àpẹẹrẹ rere, inú wa sì dùn láti ní ìbáṣepọ̀ pẹ̀lú rẹ̀. Bí ó bá fẹ́ bẹ ìpínlẹ̀ Edo wò, inú wa yóò dùn láti gbà á kí a sì ṣe ayẹyẹ pẹ̀lú rẹ̀. Ohun tó ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀ṣun lẹ́yìn ìdìbò ọ̀sẹ̀ tó kọjá jẹ́ ọ̀rọ̀ òṣèlú nìkan, kò sì jù bẹ́ẹ̀ lọ. Kò sí ohun kankan tó jẹ́ ti ara ẹni nínú àwọn ọ̀rọ̀ tí wọ́n sọ lákòókò òye polongo. Afẹ́gbọ́à tún sọ pé Davido ti jẹ́ ọ̀kan lára àwọn aṣojú Nàìjíríà tó ń gbé orúkọ orílẹ̀-èdè náà ga káàkiri àgbáyé. Ó sì ti ń ṣe àjọṣepọ̀ láàrin àwọn ènìyàn tó ní èrò òṣèlú àti ti àwùjọ tó yàtọ̀ síra wọn. Ó sọ pé Davido jẹ́ ọ̀dọ́kùnrin ọ̀kan lára àwọn aṣojú Nàìjíríà káàkiri àgbáyé tó mú kí orúkọ orílẹ̀-èdè wa gòkè, tó sì ń kọ́ afárá ìbáṣepọ̀ àti òye láàrin àwọn ènìyàn tó ní èrò òṣèlú àti àwùjọ tó yàtọ̀ síra wọn. Gẹ́gẹ́ bí ìjọba, inú wa dùn sí ìwà rẹ̀, ìfarajìn rẹ̀ àti bí ó ṣe ń ṣe nínú iṣẹ́ orin rẹ̀. A sì ń retí pé lọ́jọ́ kan Davido yóò gba àmì ẹ̀yẹ Grammy. Olùdíje ẹgbẹ́ òṣèlú APC nínú ètò ìdìbò gómìnà tó kọjá ní ìpínlẹ̀ Ọ̀ṣun, Oyèbámíjí pàdé pọ̀ pẹ̀lú ààrẹ Tinubu fún ìgbà àkọ́kọ́ lẹ́yìn tó lulẹ̀ nínú ìdìbò gómìnà ìpínlẹ̀ náà. Olùdíje ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC fún ìdìbò gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun tó ṣẹ̀ṣẹ̀ parí, Bọ́lá Oyèbámíjí pàdé pọ̀ pẹ̀lú ààrẹ Bọ́lá Tinubu ní ilé ààrẹ l'Àbújá ní ọjọ́ Ẹtì Friday. Èyí ìṣẹ̀lẹ̀ ní kùtùkùtù òwúrọ̀ lẹ́yìn wákàtí 24 tí gómìnà tó wà nípò Adémọ́lá Adélékè ti ẹgbẹ́ òṣèlú Accord Party, ẹni tó jáwé olúborí nínú ìdìbò náà, bẹ̀ ààrẹ wò tí ó sì gbé ìwé ẹ̀rí ìpadàbọ̀ rẹ̀ kalẹ̀ fún un. Nígbà tó ń bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀ lẹ́yìn ìyípadé náà, Oyèbámíjí ké sí gbogbo àwọn olóṣèlú ní ìpínlẹ̀ Ọ̀ṣun láti máa gbé àlàáfíà lárugẹ. Ó sọ pé ẹgbẹ́ òun sì ń ṣe àyẹ̀wò lórí àbájáde ìdìbò náà. Ó sọ pé ààrẹ Tinubu gba òun nímọ̀ràn pé kí òun fi ọkàn àlàáfíà àti ayọ̀ gba ọ̀rọ̀ náà. Gẹ́gẹ́ bí Oyèbámíjí ṣe sọ, ó yẹ kí àwọn ọmọ Nàìjíríà lóye pé ìjọba wà fún àwọn ènìyàn, nítorí náà àlàáfíà gbọ́dọ̀ jẹ́ ohun pàtàkì. Ó sọ pé mo pàdé pẹ̀lú ààrẹ, ohun tó sọ ni pé ohun tó ṣe pàtàkì jù ni pé kí a máa ṣe gbogbo ètò ìdìbò pẹ̀lú ọkàn àlàáfíà. Ó ṣe pàtàkì fún àwa ọmọ Nàìjíríà láti mọ̀ pé ìjọba wà fún àwọn ènìyàn, nítorí náà ó ṣe pàtàkì pé kí a máa wà ní àlàáfíà. Mo fẹ́ bẹ̀ àwọn ènìyàn wa ní Ọ̀ṣun pé wọ́n gbọ́dọ̀ wà ní àlàáfíà. Ó tún sọ pé ẹgbẹ́ òṣèlú APC sì ń ṣàyẹ̀wò gbogbo àwọn àkọsílẹ̀ àti ìwé tó ní ṣe pẹ̀lú ìdìbò náà, àti pé wọn yóò sọ ipò tí wọ́n dúró sí fún gbogbo aráàlú ní àkókò tó yẹ. Olùdíje ẹgbẹ́ òṣèlú APC náà tún rọ gómìnà Adémọ́lá Adélékè láti pe àwọn alátìlẹyìn rẹ̀ kí wọ́n sì yàgò fún ìwà ipá. Olú iṣẹ́ mi fún àwọn ẹgbẹ́ òṣèlú alátakò nínú ọ̀rọ̀ òṣèlú tó wà ń ta báyìí ni láti dá wàhálà sí wọn lágbádá kí n sì mú ìnira bá wọn. Nyesom Wike ló ṣàlàyé ọ̀rọ̀ bẹ́ẹ̀. Mínísítà fún olú ìlú ilẹ̀ Nàìjíríà Nyesom Wike ti sọ pé ojúṣe òun nínú ìjà òṣèlú tó ń lọ báyìí ni láti máa fi ayé ni àwọn olórí ẹgbẹ́ òṣèlú alátakò lára àti láti máa fà wọ́n sínú ìdààmú kí wọ́n má sì lè ní ìmọ̀lára ìfọ̀kànbalẹ̀. Wike sọ èyí ní ọjọ́ Ẹtì nígbà tó ń bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀ ní àkókò tí ó ń ṣe àyẹ̀wò àwọn iṣẹ́ amáyédẹrùn tó ń lọ lọ́wọ́ ní olú ìlú Nàìjíríà Àbújá. Mínísítà náà tó ń sọ̀rọ̀ nípa ipò tí ẹgbẹ́ alátakò wà síwájú ìdìbò gbogbogbò ọdún 2027 sọ pé aáwọ̀ tó wà nínú ẹgbẹ́ òṣèlú People's Democratic Party PDP ti mú kí ó ṣòro láti mọ ẹgbẹ́ alátakò tó lágbára tó lè jẹ́ olórí ẹgbẹ́ alátakò. Ó sọ pé mo ti sọ fún yín pé kò sí ipò kankan. Kí ló ṣẹlẹ̀ sí àwọn ènìyàn tí wọn ò tilẹ̀ gbìyànjú láti mọ̀ bóyá wọ́n lè ní ipa kankan? Ta ni olórí ẹgbẹ́ alátakò báyìí? Nínú àṣà PDP ló yẹ kí ó jẹ́, ṣùgbọ́n nítorí aáwọ̀ tó ti ṣẹlẹ̀ ẹ ò lè rí ẹgbẹ́ kan tó lágbára tí ẹ lè pè ní ẹgbẹ́ alátakò aṣáájú. Nítorí náà ohunkóhun tó bá dé bá wọn kò kàn mí. Mi ò fẹ́ kí wọ́n ní ìfọ̀kànbalẹ̀. Kì í ṣe ohun tí mo fẹ́ ni kí wọ́n máa ní ìmọ̀lára pé ohun gbogbo dára. Ojúṣe mi ni láti má jẹ́ kí wọ́n mọ ìnira ní gbogbo ọjọ́. Ojúṣe mi ni láti máa jẹ́ kí wọ́n mọ ìnira ní gbogbo ọjọ́. Nítorí náà wọ́n á máa ní ìṣòro ẹ̀jẹ̀ ríru. Bẹ́ẹ̀ ni iṣẹ́ mi nìyẹn, láti jẹ́ kí wọ́n ní ẹ̀jẹ̀ ríru. Mi ò wá síbí láti mú kí inú wọn dùn rárá. Nípa tí ẹ bá ń bá ẹnìkan díje, ojúṣe yín kì í
ṣe láti jẹ́ kí inú rẹ̀ dùn. Ojúṣe yín ni láti rí i pé ẹ ṣẹ́gun rẹ̀ pátápátá kí ó sì máa ní ìdààmú nítorí ìṣẹ́gun náà. Èyí ni ohun tí à ń ṣe sí wọn. Wike, ẹni tó jẹ́ gómìnà tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ Rivers àti ọmọ ẹgbẹ́ òṣèlú PDP ti wà nínú àríyànjiyàn pẹ̀lú ọ̀pọ̀ àwọn olórí ẹgbẹ́ alátakò lẹ́yìn aáwọ̀ òṣèlú tó ti gba ẹgbẹ́ náà. Mínísítà náà tún tako àníyàn nípa bí àwọn olóṣèlú mìíràn ṣe ń rí ọ̀rọ̀ náà títí kan igbákejì ààrẹ tẹ́lẹ̀ Atiku Abubakar àti olùdíje ààrẹ lẹ́gbẹ́ òṣèlú Labour Party nínú ìdìbò ọdún 2023 Peter Obi. Ó sọ pé bí àwọn méjèèjì ṣe ń fèsì sí àwọn ìṣẹ̀lẹ̀ òṣèlú tuntun náà kò kan òun. Ó tún fi kún pé nítorí náà bí Àtíkù ṣe ń rí tàbí bí Òbí ṣe ń rí kò fún mi ní orí fífọ́ kankan. Bí mo bá mọ bí wọ́n ṣe ń rí báyìí màá tún fi kún ìṣòro sí i fún wọn ni. Ọ̀gá àgbà ọlọ́pàá Nàìjíríà ti ṣàlàyé èsì tó yanilẹ́nu tí bàbá ọ̀dọ́mọkùnrin kan fọ̀ nígbà tí wọ́n mú ọmọ rẹ̀ pẹ̀lú ẹgbẹ́ òkùnkùn pẹ̀lú bó ṣe ní kí wọ́n lọ pa á. Ọ̀gá àgbà ọlọ́pàá Nàìjíríà Inspector General of Police IGP Túnjí Dìísù ti ṣàlàyé bí ọmọ ogun kan tó ti fẹ̀yìntì ti ṣe béèrè pé kí àwọn ọlọ́pàá pa ọmọ rẹ̀ tó jẹ́ akẹ́kọ̀ọ́ yunifásítì lẹ́yìn tí wọ́n mú un fún ìwà ipá ẹgbẹ́ òkùnkùn, ṣùgbọ́n ní òwúrọ̀ ọjọ́ kejì ọkùnrin náà padà wá pẹ̀lú oúnjẹ fún ọmọ rẹ̀. Dìísù sọ pé ìṣẹ̀lẹ̀ náà ṣẹlẹ̀ nígbà tóun jẹ́ Divisional Police Officer ní àgọ́ Ìwòye ní ìpínlẹ̀ Ògùn. Ó sọ pé ó jẹ́ àpẹẹrẹ bí àwọn òbí ṣe lè ní ìmọ̀lára tó tako ara wọn àti pé ó ṣe pàtàkì fún àwọn ẹbí láti gba ojúṣe lórí bí wọ́n ṣe ń tọ́ àwọn ọmọ wọn dàgbà àti bí wọ́n ṣe ń kọ́ wọn ní ìwà ọmọlúàbí àti ìbáwí. IGP sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ náà ní Ọjọ́bọ̀ ní National Youth Leadership and Security Dialogue tí iléeṣẹ́ ọlọ́pàá Nàìjíríà ṣètò ní Police Resource Center Jabi, Abuja. Fídíò kan tí ó fi IGP náà hàn níbi tó ti ń sọ̀rọ̀ ti wá di ohun tí ọ̀pọ̀ ènìyàn pín lórí ayélujára ní ọjọ́ àbámẹ́ta Sátidé. Ìpàdé ọjọ́ mẹ́ta náà tí ó bẹ̀rẹ̀ ní Ọjọ́bọ̀ tí ó sì parí ní ọjọ́ àbámẹ́ta wà láti ṣe ayẹyẹ International Youth Day 2026. Wọ́n jíròrò ọ̀rọ̀ nípa ìdarí àwọn ọ̀dọ́, ààbò, ojúṣe àti bí a ṣe lè mú kí ìwà ipá àti ìwà jàgídíjàgan dínkù. Nígbà tó rántí ìṣẹ̀lẹ̀ náà, Dìísù sọ pé ọmọ ogun tó ti fẹ̀yìntì náà wọ ọ́fíìsì òun pẹ̀lú ìbínú lẹ́yìn tí wọ́n mú ọmọ rẹ̀ tó jẹ́ akẹ́kọ̀ọ́ yunifásítì fún ìwà ẹgbẹ́ òkùnkùn. Ó sì béèrè pé kí àwọn ọlọ́pàá pa ọmọ náà. Ó sọ pé ọkùnrin náà béèrè ibi tí ọmọ rẹ̀ wà nígbà tí wọ́n sì sọ fún un pé wọ́n ti fi ọmọ náà sí àtìmọ́lé. Ó dáhùn pé ó dára kí wọ́n lọ pa ọmọ náà. Ó sọ pé ó ní DPO, ibo ni ọmọ náà wà? Mo sọ pé wọ́n ti fi sí àtìmọ́lé. Ó ní ó dára bẹ́ẹ̀, mo fẹ́ kí o ràn mí lọ́wọ́ láti pa á. Ẹ pa á, ohun tó sọ nìyẹn. Ó ní kí a pa á, kò fẹ́ kí ọmọ náà padà sí ilé. Gẹ́gẹ́ bí IGP ṣe sọ, ọkùnrin náà wà ní ọ́fíìsì rẹ̀ láti òwúrọ̀ títí ó fi fẹ́ di alẹ́ tó ń tẹnu mọ́ pé kí àwọn ọlọ́pàá lọ pa ọmọ rẹ̀. Ó sọ pé nígbẹ̀yìn òun ní kí ọmọ ogun tó ti fẹ̀yìntì náà padà sí ilé. Ó sì sọ fún un pé àwọn ọlọ́pàá yóò ràn lọ́wọ́ láti bójútó ọ̀rọ̀ ọmọ náà. Ó ní ó sì lọ. Ní òwúrọ̀ ọjọ́ kejì ní kùtùkùtù ó bẹ̀rẹ̀ sí pè mí, ó tún gbé oúnjẹ wá fún ọmọ rẹ̀. IGP sọ pé òun mọ̀ọ́mọ̀ fi àkókò falẹ̀ kí òun tó bá ọkùnrin náà sọ̀rọ̀ títí di ọ̀sán lẹ́yìn tí ọmọ ogun tẹ́lẹ̀ náà bẹ̀rẹ̀ sí bínú tí ó sì ń pe òun léraléra pé òun fẹ́ rí òun. Nígbẹ̀yìn òun jẹ́ kí ọkùnrin náà wọ ọ́fíìsì òun níbi tí ọkùnrin náà ti ṣàlàyé pé òun gbé oúnjẹ wá fún ọmọ rẹ̀ tí wọ́n fi sí àtìmọ́lé. Nígbà tó ń ṣàlàyé ohun tó rò nínú ọkàn rẹ̀, Dìísù sọ pé kí ni kò bá ṣẹlẹ̀ bí mo bá ti pa ọmọ yìí láti àná? Èyí ni bí Òbí ṣe rí. IGP ti sọ ìṣẹ̀lẹ̀ kan náà tẹ́lẹ̀ nínú àkọsílẹ̀ ìrònú kan tí ó kọ ní oṣù kẹta ọdún 2025 tó pè ní The First Lawmakers: My Reflection on Home Discipline and Duty nígbà tó jẹ́ kọmíṣánná ọlọ́pàá ní ìlú Àbújá. Nínú àkọsílẹ̀ yẹn ó sọ pé ìbínú ọmọ ogun tó ti fẹ̀yìntì náà nígbẹ̀yìn yí padà sí àníyàn àti ìfẹ́ fún ààbò àti ìlera ọmọ rẹ̀. Ó ṣàpèjúwe ìṣẹ̀lẹ̀ náà gẹ́gẹ́ bí àpẹẹrẹ bí ìmọ̀lára àwọn òbí ṣe lè rí lákòókò ìṣòro. Ó tún sọ pé ọ̀dọ́kùnrin náà wá parí ẹ̀kọ́ rẹ̀ lẹ́yìn náà ó ṣègbéyàwó ó sì di bàbá fúnra rẹ̀. Kúnlé Afọ́ọ̀ ti jáde bẹ̀bẹ̀ ìrànwọ́ fún àgbà òṣèré fíìmù àgbéléwò Ọ̀pẹ̀bẹ́ lórí ìṣòro àìsàn tí wọn ò tí ì lè sọ pàtó orúkọ rẹ̀ tàbí ohun tó fà á. Olùdarí àti agbéfíìmù Yorùbá jáde Kúnlé Afọ́ọ̀ ti bẹ̀bẹ̀ fún ìrànlọ́wọ́ fún àgbà òṣèré Ọ̀pẹ̀bẹ́ tó ń dojúkọ àìsàn tí wọn kò tí ì mọ ohun tó fà á. Afọ́ọ̀ pe ìpè fún ìrànlọ́wọ́ yìí ní ọjọ́ Ẹtì nígbà tó ṣe àbẹ̀wò sí ilé Ọ̀pẹ̀bẹ́ ní Ìbàdàn.
nígbà tó ń sọ̀rọ̀ nínú fídíò kan tí ó pín lójú òpó Instagram rẹ̀. Afford sọ pé ẹ̀yin olólùfẹ́ wa, a tún wá ní àkókò yìí láti wá ran ọ̀kan lára àwọn aṣáájú wa nínú iṣẹ́ eré lọ́wọ́, bàbá Ọ̀pẹ̀bẹ́. Ara rẹ̀ kò yá, ìlera rẹ̀ sì ń dínkù, ó sì ń burú sí i. Mi ò mọ èdè Gẹ̀ẹ́sì tó pé tí mo lè lò láti ṣàpèjúwe bí ipò rẹ̀ ṣe wà báyìí, gẹ́gẹ́ bí ẹ̀yin náà ṣe lè rí. Ẹ jọ̀ọ́, bí ẹ bá mọ ibi tí a lè gbé lọ fún ìtọ́jú tàbí irú ìrànlọ́wọ́ èyíkéyìí tí ẹ lè fún, ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká ràn án lọ́wọ́. Ẹ̀yin ọmọ Nàìjíríà, a nílò àtìlẹ́yìn yín, a nílò ìrànlọ́wọ́ yín. Ẹ jọ̀ọ́ ẹ wá ràn án lọ́wọ́. Nígbà tí wọ́n béèrè lọ́wọ́ Ọ̀pẹ̀bẹ́ nípa irú àìsàn tó ń ṣe é, ó sọ pé mo ti kúrò lórí tẹlifíṣàn àti nínú fíìmù nítorí àìlera mi. Mo ti ṣe ọ̀pọ̀lọpọ̀ àyẹ̀wò ṣùgbọ́n wọn kò rí àìsàn kankan. Ohun tí wọ́n sọ fún mi ni pé ẹ̀jẹ̀ mi kò tó, wọ́n sì fún mi ní àpò ẹ̀jẹ̀ 4. Mo ti bá ọ̀rọ̀ yìí jà láti ọdún tó kọjá. A ti lọ sí ilé ìwòsàn ọ̀tọ̀ọ̀tọ̀, wọn kò tíì ṣe àyẹ̀wò tó fi hàn pé àìsàn kan pàtó ló ń ṣe mí, ṣùgbọ́n báyìí ipò náà ti ń burú sí i. Ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà tẹ́lẹ̀ rí Olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́ pàdé pọ̀ pẹ̀lú alákòóso ìgbìmọ̀ àwọn orílẹ̀-èdè ẹkùn Áfíríkà láti jíròrò nípa àlàáfíà ẹkùn Áfíríkà. Ààrẹ ilẹ̀ Nàìjíríà tẹ́lẹ̀ Olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́ pàdé pẹ̀lú alákòóso ìgbìmọ̀ ẹgbẹ́ àwọn orílẹ̀-èdè Áfíríkà African Union Commission Mahmood Yusuf ní ọjọ́ Ẹtì láti jíròrò lórí àwọn ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ ní agbègbè àti àwọn ọ̀rọ̀ tó kan Áfíríkà. Ìpàdé náà dá lórí àlàáfíà, ìjíròrò àti ìdúróṣinṣin káàkiri ilẹ̀ Áfíríkà. Ẹgbẹ́ àwọn orílẹ̀-èdè Áfíríkà sọ pé Yusuf gbóríyìn fún Ọbásanjọ́ fún bí ó ṣe ń tẹ̀síwájú nínú àwọn ọ̀rọ̀ tó kan kọ́ńtínẹ́ǹtì Áfíríkà àti fún àwọn ìsapá rẹ̀ láti gbé àlàáfíà àti ìdúróṣinṣin lárugẹ. Nínú gbólóhùn náà, wọ́n sọ pé alákòóso ìgbìmọ̀ náà yin ààrẹ Ọbásanjọ́ fún ìkópa rẹ̀ tó ń tẹ̀síwájú, èyí tó ń ṣàtìlẹ́yìn fún àlàáfíà, ìjíròrò àti ìdúróṣinṣin káàkiri ilẹ̀ Áfíríkà. Ọbásanjọ́, ẹni tí ó jẹ́ aṣojú gíga jùlọ fún ẹgbẹ́ àwọn orílẹ̀-èdè Áfíríkà AU High Representative, ni wọ́n kọ́kọ́ yàn sí ipò náà ní oṣù kẹjọ ọdún 2021. Lẹ́yìn náà, wọ́n tún yàn sípò náà láti máa bá iṣẹ́ rẹ̀ lọ nínú ìgbìmọ̀ àlàáfíà àti ìdáríjì lórí àríyànjiyàn. Àwọn olórí méjèèjì tún pín èrò wọn lórí àwọn ìṣẹ̀lẹ̀ pàtàkì tó ń ṣẹlẹ̀ ní àwọn agbègbè Áfíríkà àti àwọn ọ̀rọ̀ mìíràn tó ṣe pàtàkì sí kọ́ńtínẹ́ǹtì Áfíríkà. Isaac Fayose ti bu ẹnu àtẹ́ lu Adeleke. Ó ní ó ń lẹ̀dí àpò pọ̀ mọ́ àwọn ọ̀daràn tó ṣèkọlù sí àwọn èèyàn tó gbẹ̀mí èèyàn 29 nítorí rẹ̀ ṣáájú ìdìbò gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun. Oníṣòwò ọmọ Nàìjíríà Prince Isaac Fayose ti bu ẹnu àtẹ́ lu gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun Adémọ́lá Adélékè lórí ìpinnu rẹ̀ láti bá àwọn olórí ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC tí ó jẹ́ ẹgbẹ́ tó wà nípò ìjọba àpapọ̀ ṣiṣẹ́ papọ̀, láìka ẹ̀sùn pé àwọn alátìlẹyìn rẹ̀ tó tó 29 ni wọ́n pàdánù ẹ̀mí wọn lákòókò ìdìbò gómìnà tó ṣẹ̀ṣẹ̀ wáyé ní ìpínlẹ̀ náà. Ṣáájú ìdìbò ọjọ́ 15 oṣù kẹjọ, Adeleke, ẹni tó jẹ́ olùdíje ẹgbẹ́ òṣèlú Accord Party, kéde ìkìlọ̀ pé àwọn jàǹdùkú tí wọ́n fura sí pé wọ́n jẹ́ ọmọ ẹgbẹ́ òṣèlú APC ti pa àwọn ọmọ ẹgbẹ́ rẹ̀. Ṣùgbọ́n APC tako ẹ̀sùn náà, wọ́n sì fẹ̀sùn kan àwọn jàǹdùkú tí wọ́n sọ pé wọ́n ní ìbáṣepọ̀ pẹ̀lú Adeleke pé wọ́n pa àwọn alátìlẹyìn APC tó ju 20 lọ. Daily Post ròyìn pé láìka àwọn ẹ̀sùn wọ̀nyí sí, àjọ Independent National Electoral Commission INEC kéde Adeleke bí ẹni tó jáwé olúborí nínú ìdìbò náà. Ṣùgbọ́n ní wákàtí díẹ̀ lẹ́yìn ìdìbò náà, Adeleke pàdé pẹ̀lú àwọn kan lára àwọn olórí àti alátìlẹyìn APC títí kan ààrẹ Bọ́lá Tinubu, èyí tí ó mú kí àwọn kan lára àwọn alátìlẹyìn rẹ̀ bẹ̀rẹ̀ sí béèrè ìbéèrè àti ọ̀pọ̀ àníyàn. Àwọn alátìlẹyìn rẹ̀ káàkiri orílẹ̀-èdè Nàìjíríà bẹ̀rẹ̀ sí béèrè ohun tó fa ìbáṣepọ̀ òṣèlú tuntun tí gómìnà náà ń ṣe. Àwọn kan sì sọ pé inú wọn bàjẹ́ pé wọ́n ti ṣe àtìlẹyìn fún un. Nígbà tó ń fèsì sí ọ̀rọ̀ náà, Fayose nínú àkọsílẹ̀ kan tó fi sójú òpó Facebook rẹ̀ béèrè pé kí ló dé tí gómìnà náà fi ń jẹun tó sì ń ṣe ayẹyẹ pẹ̀lú àwọn tí ó fẹ̀sùn kàn pé wọ́n ní àwọn ènìyàn rẹ̀ lára.
ó sọ pé ènìyàn 29 kú nígbà tí wọ́n jà fún Adeleke ṣùgbọ́n Adeleke yìí kan náà ní ń bá àwọn tí wọ́n sọ pé wọ́n ní àwọn ènìyàn rẹ̀ lára ṣiṣẹ́ pọ̀ báyìí. Irú orílẹ̀-èdè wo lèyí? APC àti Accord Party ti ń fi ẹ̀sùn kan ara wọn. Bàbá Davido sọ pé APC ná 60 bílíọ̀nù nígbà tí Ayọ̀ Fáyọ̀ṣe náà jáde sọ pé Accord Party ná 40 bílíọ̀nù lórí ìdìbò náà. Èyí túmọ̀ sí pé àwọn ẹgbẹ́ méjèèjì ná 100 bílíọ̀nù lórí ìdìbò gómìnà náà. Bí ẹ bá pín 100 bílíọ̀nù yẹn fún àwọn ènìyàn, ẹ mọ iye ẹ̀mí àti ìgbésí ayé mélòó ni owó náà lè ti ràn lọ́wọ́ àti pé owó orí àwọn èèyàn kan ni èyí.